pàṣà o. Ọ̀làjú ń bá àṣà wọn jàkadì lọ́wọ́. Ìjà yẹn máa pọ̀jù, ó pọ̀jù, ó pọ̀jù. Ọ̀làjú fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o. Ẹ làwọ̀ o. Ara mi rírí mo rórí ológo látẹ̀wò. Ayédáyé ọ̀làjú ohun gbogbo ń dojú rú. Adébíká tó kíra wa kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì gbádùn ẹ̀mí ẹ̀ tàn tó bá ń dé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ̀yin tí ẹ̀ ń bọ̀wọ̀, tí ẹ̀ ń fi oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa, a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé. Owó kì í tán lápò wọ̀yọ̀wọ̀yọ̀, owó ò ní tán lápò yín lágbára Ọlọ́run. A kí yín o, ẹ ṣé. Lórí ètò tá a pè ní Ọ̀làjú àtàṣà, orí ètò yìí ni a ti gbé máa ń sọ nípa oríṣiríṣi àwọn àṣìsọ ọ̀rọ̀, àwọn àṣìpa òwe ilẹ̀ Yorùbá àti oríṣiríṣi àwọn àbùjẹ́ ìjẹkù àti àwọn èèmọ̀ tí ọ̀làjú tí ó mú bá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ sísọ. Lẹ́nìí kí ni a fẹ́ gbé yẹ̀wò náà? Ẹ̀já gbé kinní kan yẹ̀wò. Ṣé ẹ rí lẹ́nìí? A ní sọ̀rọ̀ nípa òwe o, a sọ̀rọ̀ nípa ìsọ̀rọ̀. Ìsọ̀rọ̀ ní ìsàmì pé tá máa ní pé kí ni orúkọ rẹ? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Délé Akínyẹ̀dé Adébísí. Tí obìnrin ò bá sọ̀rọ̀ tó yẹ pé obìnrin tí kò tíì lọ́kọ rí, a ní orúkọ mi ni Omidan Yétúndé Ọ̀sàbùnmi. Tó yẹ pé ẹni tó ti bímọ ni tàbí tó yẹ pé ẹni tó wà nílé ọkọ ni. Ibẹ̀ gangan là ń lọ, ibi tá à ń lọ gangan rí o. Àwọn wà ní orúkọ mi ni Ìyáàfin Tèmítọ́pẹ́ Adédiwúrà. Ṣé wọ́n gbà? Rárá, wọ́n ṣì. Bẹ́ẹ̀ ni, wọ́n ṣì, wọ́n gbà rárá. Wọ́n gbà. Àwọn olùgbọ́gbọ́ ní Yorùbá ń pè ní Ìyáàfin. Ẹni tí wọ́n ń pè ní Ìyáàfin, òun ni ìyàwó kábíyèsí, olórí àná. Bóò ni olórí ṣe lè di olórí àná? Olórí ọba àná tó ti gbẹ́sẹ̀, olórí ọba àná tó ti wàjà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé gbogbo àwọn olórí láàfin tí ọba wọn, tí kábíyèsí tí í ṣe ọkọ wọn tó bá ti wàjà, tó bá ti gbẹ́sẹ̀, tó ti ṣípò padà, irú àwọn olórí bẹ́ẹ̀ wọ́n kì í yí kúrò ní ààfin. Ààfin náà máa ń wà. Ọba míì tó bá jẹ yóò bá wọn láàfin. Àwọn tí Yorùbá máa ń pè ní Ìyáàfin nu, ìyá tí ń bẹ ní ààfin, Ìyáàfin. Kíkan ni wọn bá máa sọ pé àwọn obìnrin tó yẹ pé wọ́n ti láya, tó ti lọ́kọ òde, àwọn obìnrin tó yẹ pé wọ́n ti lọ́kọ tó yẹ pé wọ́n wà nílé ọkọ. Èyí tí wọn bá máa sọ ni pé orúkọ mi ni abilékọ. Orúkọ mi ni abilékọ lágbájá aya tàmẹ̀dò. Tàbí ká ní orúkọ mi ni arábìnrin. Ṣùgbọ́n tó pọ́n wọn léjù ní ká sọ pé orúkọ mi ni abilékọ Sùníyá aya Sùmọ́nù. Ní tí wọn bá máa sọnù bó ti yẹ kó máa rí nù. Tí ẹni tí kì í bá ṣe olórí àná tí bá ń sọ pé orúkọ mi ni abilékọ, irọ́ wọn ti ṣì í. Bí ìgbà tí èèyàn bá ń pera rẹ̀ ní tí ò jẹ́ ni. Rárá, abilékọ òun ni wọn bá máa pera wọn, dípò kan máa pera wọn ní Ìyáàfin. Orúkọ mi ò yí padà o, èmi náà ń Délé Akínyẹ̀dé Adébísí. Oríṣiríṣi ni. Bẹ́ẹ̀ ni, ẹ tún pàdé mi ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní orí ìkànnì tá a wà yìí náà ni, lórí àkànṣe ètò tá a pè ní Ọ̀làjú àti àṣà. Ẹ jẹ́ máa kọ́ àwọn wa ní àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ máa fi yé wọn. Kódà ní ilé ìwé àwa tá a jẹ́ olùkọ́, ẹ jẹ́ máa fi kọ́ wọn ní ilé ìwé bá a ṣe ń kọ́ wọn ní èdè Ìgbò, tá à ń kọ́ wọn ní èdè Faransé. Ẹ jẹ́ máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá náà. Kó má di pé àwọn èèbó aláwọ̀ funfun náà padà wá máa kọ́ àwa Yorùbá nílẹ̀ wa ní èdè Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, orílẹ̀-èdè yóò ní túká, gbogbo ilékílé àti gbogbo ibùdó tẹ́ ti ń gbọ́ wa kò ní bàjẹ́, ojú tẹ́ fi ń wòran ayọ̀ yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́wọ́ ò ní dohun ànádé lórí o. Délé Akínyẹ̀dé Adébísí orúkọ mi. Èmi lọmọ olùkọ́ tọmọ arókè mú gbọmọ ọlọ́ba tó yan bàrí ọlá aráàdé àgbà. Títí ìgbà míì táwọn pàdé tẹ́lẹ̀ tayọ̀ ńkọ́, ẹ ṣeun gbáà. Orúkọ tèmi ni Agboola Samson Babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí Òlàjú. Ẹ máa gbádùn ìkànnì gbádùn ẹ̀mí ẹ̀ town pẹ̀lú Délé Akínyẹ̀dé.